bá mi gẹ́ẹ̀tì òróǹro màálù omi òróǹro màálù yẹn bá mi gẹ́ẹ̀tì ẹ̀ bá mi gẹ́ẹ̀tì ṣúgà o lè gẹ́ẹ̀tì ṣúgà oníkóró o dẹ̀ lè gẹ́ẹ̀tì normal ṣúgà bá mi gẹ́ẹ̀tì egbò túdè bá mi gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ wàá bá mi wá ṣàkó èédú tó sì ní iná lára wàá gún gbogbo nǹkan wọ̀nyí wàá gún papọ̀ mix ẹ̀ mọ́ ẹni ọṣẹ tó bá wù ẹ́ tested and confirmed ni òun forí kókó alátakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun òun lálàkàlà ẹ̀bí òkùnkùn kan ṣe wọ́nranwọ̀nran àwọn nǹkan wọ̀nyí ni kó lọ ṣe mix ẹ̀ mẹ́ni ọṣẹ tó bá wù ẹ́ kó máa fi wẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára visa account àwọn ọmọ aláìní kó dẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ charity account 2044237680 charity account 2044237680 lẹ́ẹ̀kan sí 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń wá nọ́mbà wa àbí tẹ́ fẹ́ mìtì wa tẹ́ fẹ́ rí wa a wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá direct lórí +234 810 913 1425 ẹ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425 ẹ get àwọn product wa lóríṣiríṣi made in India packed in South Africa miracle leaf sí ní ẹ get ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve senali ó lágbára púpọ̀ ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun kì í rí ìgbẹ́yà ó ní constipation wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary get caterpillar obìnrin tó fẹ́ conceive àtọkùnrin tó fẹ́ kí sperm ní mobility ẹ get caterpillar ẹ get all in one kò ṣe má ní nílé all in one gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved they are all powders made in India packed in South Africa àbáyàn polówó ẹ̀ àwa la ṣe ẹ ti rí báyìí ẹ get ẹ prevention ni treatment ni cure ni all in one ó lágbára kì í yáyàn gbẹ kì í ṣèyàn kankan tó bá ń lo máa boost immunity ẹ ni ẹ get prostate powder master bẹ́ẹ̀ ni ìsétọ̀ urinary tract infection àtàwọn oríṣiríṣi gallbladder problem ẹ get ẹ ìsétọ̀ oògùn ìsétọ̀ àti fún gbogbo nǹkan tó jọ mọ́ ìtọ̀ ẹ̀ oníwèétí ní ó rẹ́jẹ̀ nínú ìtọ̀ ní ẹ get ẹ ó wà effective gidi ẹ get bulldozer med fibroid fóyún ìju àti fún blockage tube àti fún àwọn oríṣiríṣi nǹkan míì tó ń da obìnrin láàmú ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ déédéé mọ́ ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yè ilẹ̀ arm ẹ ti rí fún ọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan yàtọ̀ sáwọn nǹkan wọ̀nyí a tún láwọn special package tá a máa ń ṣe tọ́rọ̀ bá gbẹnu tán tá a máa jáde tán sí ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà ètò àwẹ̀ wà àwọn special halal powder wà tá a máa ṣe fúnyàn tọ́rọ̀ bá gbẹnu tán ètò ọ̀ǹtúgán wà ọ̀rọ̀ ẹ bá gba odidi alukurani tó gba yàsí tó gba káfí tó gba vast àbí chapter nínú alukurani àbúgbò orúkọ Ọlọ́run a máa hàn fún ẹ so gbogbo nǹkan tó bá òkú dojú kẹdá for both natural and spiritual problem ẹ contact Sheikh Afagba International Limited right way lẹ́wà ẹ ṣèyàn pé àwọn ọ̀dẹ ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín a ní sick refugee fún yín láti evil world tilka hududullah wa ma yuti illa wa rasulahu a ní kọjá inú àlà Ọlọ́run àti tòjíṣẹ́ lóòótọ́ oṣòwò àjẹwọ́ ẹlẹ́bọ lóògùn wa àwọn èèyàn ń dàyàn láàmú innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum ẹ̀mí òkùnkùn àtàwọn kọ̀mpánìọ̀ ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn yàtọ̀ka bá tún ṣe ìtọ́nù mí náà lè máa ẹ̀mí òkùnkùn ń fọwọ́ kọ̀yàn ń dàyàn láàmú àmọ́ bó ṣe òkun lágbára tó wọ́n máa ń yóò dá bírọ̀ amúrọ̀ fásáyẹ̀kù ìlú náà Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró àfíẹ́sì gbogbo nǹkan tó wù kó máa dàyàn láàmú nínú ayé tó bá rí bẹ́ẹ̀ wà máa ń bì dọ́rí náà mí ní àdín ilá bí ìsìn ìláì bó ṣe rí nìyẹn wà máa tẹ̀síkútù mí wàràkàtì iláyà alámùà bó ṣe rí nìyẹn àdúrà wa gbà bí ìsìn ìláì tààlà contact Sheikh Afagba wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín ẹ̀yin lẹ́ máa sanwó delivery ó wà ní Canada ni ó wà lamẹ́ríkà ni ó wà nígbà ni ó ń ṣiṣẹ́ bí aláìṣe ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun ó wà lórí àìsàn lọ́yọ̀pẹ́ cancer ni diabetes ni asthma ni stroke ni oríṣiríṣi ìpèníjà akànfi sí bí ọ̀rọ̀ reproduction lórí ọ̀rọ̀ ọlọ́mọdé akànfi síbẹ̀ jù ni kò sí nǹkan tẹ́ ń wá tí ò sí torí nǹkan tí wọ́n bí wa sílẹ̀ tá a dẹ̀ fi gbogbo ìgbésí ayé wa wá di òní lọ sí Asia country wọ India wọ China wọ Arab country ta kẹ́kọ̀ọ́ wa káàkiri àgbáńlá ayé tó dẹ̀ jẹ́ pé wọ́n bí wa sínú ẹ̀ ní so kò sí nǹkan tẹ́ fẹ́ sọ ètò àdúrà ni ètò sàárà ni ètò àwẹ̀ ni ètò àwọn pé ká mú nǹkan méjì papọ̀ tó jẹ́ gbòógì kú lìdá ilẹ̀ udawahu falitẹ́tìlì budawahu lìdá yíkùn falitẹ́tìlì buhu bí ara tí o bá ti ní nǹkan àràmù nínú tí o bá ti ṣe kò sí wàhálà ẹ lọ gbìyànjú iṣẹ́ tí mo kọ́ yẹn mix ẹ̀ mẹ́ni ọṣẹ tó bá wẹ̀ kó máa fi wẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ pé ẹ̀mí òkùnkùn àbí kankan yẹn gbogbo ẹ̀ ajá ọ̀nà àdẹ̀ open bí sínú ìlà ìtàhálà Ọlọ́run ọba
ló ń control ayé. Àdúrà wa gbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń support àkáǹtì àwọn aláìní, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ customers wa, gbogbo ẹ̀yin fans wa, pańpẹ́ ayé ò ní mú yín, ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀, ní tẹnugbó bí ọwọ́. Ẹ máa bẹ nínú ìkẹ́ Ọlọ́run ọba títí láíláí. Agara ayé ò ní da yín, inú yín máa dùn, ayé máa kún. Ẹ̀yin tẹ́ ń bẹ lóyìnbó ẹ kéré oko wálé, ọlá títóbi Ọlọ́run, ẹ ní gbé sájò, ẹ ní pàdé lẹ́ni, ẹ ní pàdé alágbèdá, ẹ ní sàárẹ̀, ọlá títóbi Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́run ìwé ìgbélú, wọ́n fi ìwé ìgbélú aláyọ̀, ẹ gbà ìwé ìgbélú. Ẹ̀yin tẹ́ ń wá físà, wọ́n fún yín ní físà ayọ̀, físà ìdùnnú, ọlá títóbi Ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Gbogbo àwọn tá ń bẹ Nàìjíríà náà, òkè òkè la máa lọ, àníbáráyé fọwọ́ tí. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Masalamu wa ila liqa'i.